lọ́dún mi báyìí òun ṣe mo ti ṣe yéèsì wọ́n ṣe 90 nígbà tí màá wá sí 100 pátápátá nǹkan tí mo fẹ́ lò láì tó wọ̀ fẹ́ pẹ́ púpọ̀ tí n bá ti lo 200 kí n sì mọ́ ẹ lọ kí ẹ̀yàn ló mú láyé kí n lo 200 kí n kankan má lè lò rẹ̀ kí n sì mọ́ ẹ lọ nígbà máa lo 200 ṣé o sì wà láyé ọmọ ìjẹun ọmọ mi. ẹ̀yin náà ṣáájú mi kú tẹ́lẹ̀. àkókò ojú òmùdé náà tójú ọmọ kan mi èmi ẹni náà bẹ̀rẹ̀ ń bá síwájú ikú ọ̀bí ẹ̀kan ìráyèjì ọ̀bẹ lọ́bẹ̀lọ́bẹ̀ fìgárí wọ̀gbọ́. bàbá rẹ̀ sáwo. yàtọ̀ sáwo bí n bá ṣe àwòtẹ́lẹ̀ ní tẹ́wọ́gbà màá pa kọ́nà jẹ́ wọ́n tún ṣe ké bí n bá lọ tó sí ọtí ọ̀bá tẹ́wọ́gbà wọ́n wà sábọ̀ àyọ̀wò àárẹ̀ sí ìbàjẹ́ ọlọ́run gbàgbé. mo ti gbọ́. kò sí gbólójú o. àjẹ̀lò àwọn àgbo eyín ọ̀pá rẹ lẹ́nu rẹ tí ó kéré igi èmi lè yín ọ̀pá rẹ lẹ́nu mi tí ó rí àwọn fìrìgì pẹ̀lú ara wa à ń jẹ kí sí i. ẹ káàsán èwo lẹ fẹ́ sà. mi ò fẹ́ kankan mo kàn fẹ́ fún ẹ ní warning ni serious warning láyé ẹ mẹ́rin pé láyé ẹ tó máa fi ṣáájú wọlé láyé ẹ má kiri ládùúgbò yìí mọ́ kí ni eréṣin tó máa fi ariwo dí àwọn èèyàn létí nínú estate wà ká máa pariwo bẹ́ẹ̀ síbẹ̀ rún síbẹ̀ rubbish wọ́n nìyẹn mo wà lóyún. ṣé mo kó sí kàsítà ni àbẹ́rí mi tí mò ń ṣeré ṣé mo jọ Wàsíù Àyìndé ni àbí kí mo fi jẹlé lè tẹ́ rí mi. kì í ṣe Wàsíù Àyìndé mi ni ogun mọ̀ ń tà. mo ló ń fi ariwo dí wa lọ́wọ́ láyé má fariwo dí wa lọ́wọ́ mọ́. ńgbà tẹ mọ̀ pé ẹ̀ fariwo ẹ mọ̀ gbé Ìkòyí àbí kẹ́ mọ̀ gbé Vikito bí ọba sì fẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ ariwo jẹ́jẹ́ inú sàré ilẹ̀ wa. èmi ta ni. ṣé o ní tọkọ síbẹ̀ ṣá. kínú èwo ló pọ̀ tó yìí sókò bàbá yín ni àbí mi tún pẹ̀lú. illiteracy is a disease. ẹ̀kọ́ wo ló kọ́ wa. tó bá jẹ́ pé o lọ́pọlọ tó kàwé o ní kiri èkúté wa bí iṣẹ́ èkúté wà nínú bí lójú tiẹ̀. okay this is military zone keep off ọgbà àwa sójà ni kókó bí. kí ni kí ló gba lẹ́rìn kí ló ń fẹ̀ lẹ́yìn. illiteracy nìyí o ẹ lùkọ gan. ṣé wàá ra ìṣá. àmì ológun láti jó o ológun ti lọ àwọn blood civilian àtàwọn àmẹ́rì kí ni.